ṣùgbọ́n tá a wá gbọ́ tá a wá rí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni wípé gómìnà Olúwaṣèyí Mákindé ẹnjìníà ọmọ ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ oníṣẹ́ ìwádìí tí wọ́n máa ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjọba ìbílẹ̀ Oríire bó ló ṣe ṣẹlẹ̀ bó ló ṣe jẹ́ àwọn wo náà lọ́wọ́ mẹ́ àwọn wo náà lọ́wọ́ mẹ́ bó náà ṣe rí wọn gbà kájọ àti àwọn ọ̀rọ̀ tó súyọ lórí ìṣẹ̀lẹ̀ ìjọba ìbílẹ̀ Oríire ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire á ka orúkọ àwọn tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ àwọn tó fi sí inú ìgbìmọ̀ tí wọ́n máa ṣiṣẹ́ ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire àwọn wo àti àwọn wo wá ni kí làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ pé kẹ́ ẹ máa bá wa ká lọ bá ṣe wọn mú wá fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe sórí ìkànnì yìí ẹ jẹ́ lọ subscribe kíákíá kẹ́ ẹ bá ní pín kẹ́ ẹ bá ní share kó lè káàkiri àgbáláyé ẹ lọ subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ máa follow wa kẹ́ ẹ lọ ka notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wa bá sì máa mú wá fún yín ẹ ti mọ̀ wípé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ tó fìdí múlẹ̀ tẹ́ẹ̀rí wà fún òun náà la máa mú wá fún yín o ẹ ti mọ̀ pé àwọn ò ní fún yín lófo àní fún yín nísan àwa àìṣe múlẹ̀ tá a bá mú wá fún yín tó dájú tí ròyìn gbé tó sì fìdí múlẹ̀ ni a mú wá fún yín o táwọn èèyàn ń wí bákan náà ìròyìn jáde wípé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rashidi Ladoja Olubadan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé wọ́n gbéra o àti àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tá a ti rí kábíyèsí Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn kábíyèsí Olúgbọ́n torílẹ̀gbẹ́ àti àwọn míì nínú ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kọ́ wọ́rin o pẹ̀lú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ń ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lọ ṣe bàbá ẹkú iṣẹ́ o ẹṣẹ́ wa sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni aṣíwájú ààrẹ wa òun náà bá ní bàbá ẹ jókòó kábíyèsí ẹ jókòó wọ́n bá jọ ń sọ̀rọ̀ kí ni àwọn ọ̀rọ̀ tó wáyé kí ni àwọn ọ̀rọ̀ tó súyọ níbi tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n ti ń sọ̀rọ̀ kábíyèsí dúpẹ́ o wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí àwọn iṣẹ́ takuntakun àwọn iṣẹ́ ribiribi tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed tó ń ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire bí wọ́n ṣe rí àwọn ọmọ yìí gbà kalẹ̀ láì ṣe pé wọ́n san owó ransom láì ṣe pé wọ́n san owó kankan fún àwọn ajínigbé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó kan sára ńlá ó kàn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà á mú wá fún yín kí wọ́n làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ lórí ìkíni tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àtàwọn lọ́balọ́ba kọ̀ọ̀kan tí wọ́n ṣe lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìlú Àbújá ló ti wáyé o ló ti wáyé ẹ jẹ́ mú fídíò rẹ̀ wá fún wa ká wò ká gbọ́ ṣùgbọ́n kí n tó mú fídíò ibi tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n ti lọ kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí n mú táwọn èèyàn ń wí táwọn èèyàn ń sọ lórí ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé lórí ìgbìmọ̀ tó fi lọ́lẹ̀ láti ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire ọyẹ ẹ jẹ́ á lọ o ẹ jẹ́ kí n mú táwọn èèyàn ń wí wá o ṣùgbọ́n kí n tó mú táwọn èèyàn ń wí wá gan ẹ jẹ́ kí n kọ́kọ́ mú orúkọ àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ yìí gangan fún wa ó yá o ẹ jẹ́ á lọ. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ojú òpó ẹnjìníà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní today
we inaugurated a judicial commission of inquiry into the Oriire abduction. As I said in my remarks during the inauguration, the assignment of this commission is to establish the facts, identify any institutional or operational lapses, recommended measures that will strengthen the protection of our schools and communities, and help ensure that such a tragedy never happen again. Ó tẹ̀síwájú ó ní, let me again appreciate the distinguished men and women who have agreed to serve on this commission and wish them wisdom and success on this important assignment. Àwọn orúkọ àwọn tó wà bẹ̀rẹ̀ o: Honourable Justice M.A. Owade JCA retired, àwọn ni alága ìgbìmọ̀ yẹn. Honourable Justice M.A. Owade, àwọn ni alága ìgbìmọ̀ yẹn. Bákan náà a rí Professor Chimbri Ibrahim, a rí Mrs. Ayo Obe, a rí AIG Ngozi Onadeko retired, a dẹ̀ rí Barrister Abimbola Orogade, a rí Major General SN Muazu retired, a rí Mr. Fọlọ́runṣọ́ Ọ̀ṣúnráyì Director DSS retired. Nígbàtí secretary jẹ́ Barrister Mrs. Olamide Sandra Tella. Àwọn ọmọ ìgbìmọ̀ yẹn nìyẹn, wọ́n jẹ́ ìgbìmọ̀ ní 1 2 3 4 5 6 7 8 ìgbìmọ̀ ẹlẹ́nu méje. Síbẹ̀ náà ni 1, okay, Honourable Justice Owade 1, Professor Chimbri Ibrahim 2, Mrs. Ayobe 3, Ms. AIG Ngozi 4, Barrister Abimbola Orogade 5, Major General S.N. Muazu ó di mẹ́fà àbí 6, Mr. Fọlọ́runṣọ́ Ọ̀ṣúnráyì ó di méje. Nígbà tí secretary wọ́n jẹ́ Mrs. Olamide Sandra. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ ó ní ìgbìmọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Olúwaṣèyí Mákindé tí wọ́n gbé kalẹ̀ láti ṣe iṣẹ́ ìwádìí ọ̀rìnkìnìwín lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oriire. Ìgbà tí ìròyìn wá jáde tó bẹ̀rẹ̀ sí já rìnrìn lórí ẹ̀rọ ayélujára, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n sọwọ́. Tẹ́ bá sì gbàgbé, tẹ́ bá rántí wípé àtìgbà tí Engineer Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti sọ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba àwọn ọmọ yẹn kalẹ̀, ló ti sọ wípé ìṣẹ̀lẹ̀ yẹn kan lóminú, tó rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ àgbáyé, United Nations àti àwọn lájọlájọ wípé kán bá wọn lọ́wọ́ síṣẹ̀lẹ̀ yẹn, kán bá wọn ṣèwádìí ọ̀rìnkìnìwín ìṣẹ̀lẹ̀ yẹn gan. Àwọn èèyàn náà jáde nígbà náà wípé irú kí ni gómìnà yìí tún sọ yìí, bó ni àjọ àgbáyé United Nations bó ni wọ́n ṣe máa dá sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpè burúkú òun ni gómìnà ń pè yẹn o, pé tó bá fẹ́ ṣèwádìí fúnra rẹ̀ kó gbé gbìmọ̀ kalẹ̀. Lọ́wọ́ báyìí ààrẹ àbí gómìnà ó ti wá gbé gbìmọ̀ kalẹ̀ tí wọ́n ó ṣèwádìí ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ tún wá gbọ́n táwọn èèyàn tó ń sọ. Kẹ́mi Johnson, àwọn ní it is a laudable venture. As they say, my take is to let the public know the outcome of the panel and not just show us the gigantic booklet of the findings in a press conference. GSM, Governor Seyi Makinde and team are working in Oyo State. Olúkáyọ̀dé Ògúnléyè, àwọn ní inaugurating judicial inquiry can be tricky. This judicial inquiry is a cover-up. Only time will tell. Okay, wishing the commission all the best. Kí ni Mr. Fọlárànmí Babátúndé sọ tiwọn? Wọ́n ní you cannot fool everybody. You are aware of the presence of bandits in that forest for years. You are briefed. Ẹ̀dùgbọ́n tẹ́ni yẹn sọ ń tiẹ́ o.
Káyọ̀dé Adéníjì wọ́n ní Your Excellency, good one to set up the panel of inquiry with a mandate of 4 weeks. This will help greatly in providing more intelligence in order to forestall future occurrences. Ṣẹ́gun Olúwaṣeun àwọn ní kudos to Governor Seyi Makinde for the inauguration of the Judicial Commission of Inquiry so as to forestall future occurrences. Agboola Ọlátúnjí Abíọ́dún wọ́n ní inaugurate an inquiry on forceful taking of our land in the name of Ìlú Tuntun in some part of Akinyele local government too. Okay. Vincent wọ́n ní bring in the United Nations as earlier discussed. Tóba Ọládìran Ọlábọ̀dé àwọn ní the truth will come out someday. Àgbà Akínbúkì Akínlábí wọ́n ní sir, let's have commission on Bodija bomb blast. Ó náà ni ẹ ti gbọ́ tí ẹ ti rí tí àwọn èèyàn mú wá yẹn gẹ́gẹ́ bí ìwòye àti èrò titi wọn. Ẹ gẹ́gẹ́ bí ẹnìkan kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé bó ṣe gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ kalẹ̀ láti ṣe ìwádìí ọ̀rìnkìnìwín ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire. Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ prógrámù yìí á kà á sì ṣe àyẹ̀wò rẹ̀ ìyẹn ní abala tibẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n mú ohun tí ó wáyé fídíò ibi tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti àwọn ọba aládé kan ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe kọ́wọ̀ọ́rìn pẹ̀lú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ṣe alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ á wo fídíò yìí ká wò ó ká gbọ́ ohun tí bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ. Ẹ jẹ́ á wò ẹ jẹ́ á gbọ́. Members on the side of the government, my colleagues, the members of the Oyo State Council of Obas and the chiefs, I'm here today to bring to the President our good tidings. We wish you well. We are very happy with what is happening in Nigeria today. I just feel that it is important for us to come and say thank you to you. When we had the problem of the kidnapping, which was about the first major one in Oyo State, we were apprehensive. We are saying, what is the government doing? What is the federal government doing? What is the Oyo State government doing? But we now found that between you and your security people, to which I'm going to thank them through you, you have made a turning point in the issue of kidnapping in Nigeria. The fact that you did not pay ransom, the fact that you stood your ground, shows that yes, we now have a government that knows what it's doing. So, Mr. President, we cannot thank you enough for that feat. It was a big feat because the people of Oyo State said, are we going to become another Shibog? Is it going to be a perennial issue? But as I said, it has now brought a turning point in the issue of kidnapping in Nigeria, not only in Oyo State. Because people now know that you now have a president who will not negotiate from the position of weakness with any kidnapper.
So thank you very much for the support. We are really very grateful. But let me also advise on behalf of my colleagues that you should not please abandon that forest. You have been able to send away all the kidnappers, all the people that were there, that were threats to life and property of people for your state. You have succeeded in getting them out of the place. But please, let us have the presence of the security agencies there, so that they do not regather. This is a forest that extends from Oyo State to Niger State. It's supposed to be the reserve. And it started from Leyin. Leyin is here. It go Kishi, all along to Kwara State, Barotin, then to Niger State. So if you are able to secure the place, it means that Oyo State is secured. So thank you very much, Mr. President, for that feat. And we hope that our wish of not abandoning the place so that they do not regather again will be accepted to you. wọ́n mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ ìjọba ìbílẹ̀ Oríire o, wọ́n ní àwọn dúpẹ́, wọ́n sì kan sáárá sí ààrẹ bí ọgbọ́n àti òye ìmọ̀ tí wọ́n lò láti rí àwọn ọmọ yẹn gbà kalẹ̀ láì san owó kankan fún àwọn báńdíìtì yẹn. Ó wà ní ọ̀rọ̀ tí bàbá Olúbàdàn sọ, ẹ̀yin náà ti gbọ́, àtàwọn ọ̀rọ̀ míì tó ṣùyọ nínú kọ́mẹ̀ntì àti ń rí táwọn kan sọ wípé òṣèlú ò tí kúrò lójú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ló jẹ́ kí wọ́n ṣe kí ni o, ni ó jẹ́ kán máa lọ sọ́dọ̀ ààrẹ ṣáṣá, ni ó jẹ́ kán fi ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, pàápàá jùlọ lórí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn ń sọ. Ẹ já mọ èrò tiyín, ẹ já mọ ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ prógrámù yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Thank you, God bless you.